like Kamatedin Sudan. So he was like, he spark, like, what do you mean? So àdúrà ẹni pé o máa feed mi later or kìnìkan ká tó sọ ó ti di gbà. So ọ̀rọ̀ yẹn wá prolong. Since then we start having issues. Àti inú ilé yẹn gan wọ́n ti separate mi àtàwọn ọmọ. Like mommy àtàwọn ọmọ, they are not sleeping in one room. Why I sleep in a separate room? They sleep on the same bed. They do. I was like, oúnjẹ gan, he get to a time, even foodstuffs. Bedroom, because each room has their bedroom. What see foodstuff more inú bedroom? Inú bedroom tó wà nínú bedroom yẹn ló máa ti foodstuff provisions. At the time even foodstuff gone because mi máa ní mo ní spare key as the ilé yẹn bó tó kù fún mi bẹ́ẹ̀ ó ti gbàgbé. So I was like, why is it this toilet kí n máa lock it tẹ́lẹ̀, why tó wá ń di I open it mo wá rí pé ẹ lè kó gbogbo ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ oyún ẹlẹ́karùn-ún yẹn ó ṣe oyún yẹn fún mi on his own. So kíní yẹn gan ó dá wàhálà sí mi lára tó yẹ pé tí mo fi wà láyé báyìí gan it takes the grace of God as in alhamdulillah, because at a time mo ò tẹ̀ get ara mi wọ́n ní láti gbé mi wálé láti Abuja wá sí Èkó. So my own mom, my dad mi ṣáà lè sọ pé inú wàhálà yẹn gan ni dáàdì mi dákẹ́. Eléyìí tí mo tún gbé dé lónìí ní agbára ẹ̀yìn èèyàn wa Kókórò Alátẹ tòní bẹ̀skẹ̀skẹ̀ mẹ́jẹ̀ bẹ́ẹ̀ ni gbọ́gbọ́n kan sí kódà atato iyọ̀ dùn. Ẹ máa bá ń comment bẹ́ẹ̀ ṣe wo fún ẹni kẹ́ máa like kẹ́sì máa bá mi pín káàkiri. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé o, tẹ́ bá tún gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ilé tí mo mú wá yìí ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kàyéfì ni. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n pọ̀ nínú fọ́nrán yẹn tí gbogbo wa pátá ta nílò láti gbọ́ ta sì nílò láti mọ̀ nínú ilé tí mo mú wá yìí. Bẹ́ẹ̀ bá ṣe wo fọ́nrán yẹn kẹ́sì máa bá mi like kẹ́ máa comment kẹ́sì máa pín káàkiri láì gbà yẹn lákòókò. Ẹ jẹ́ tàbí kan sínú Agbami ètò ọ̀hún kẹ́tù wọn gbélé tí mo mú wá fún yín lónìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa mò ń bọ̀ náà. ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ sà. Yes ma, ẹ bá mi gbẹ́nu sí kẹ́ wá sọ̀rọ̀ sókè dáadáa kálẹ̀ gbọ́. Ẹ kálẹ́ sà. Yes ma, orúkọ yín mà. Okomi ni Rabiat Ọláyínká Hassan láti ọmọ Èkó ni mí. Èkó gangan. Ọmọ Èkó gangan ni mí. Ẹ̀pẹ́ ni dáàdì mi. Ok, mọ́mí ńkọ́? Ọmọ Ògùn state ni àwọn Ìjẹ̀bú Òde. Bẹ́ẹ̀ni. Ok, kí lẹ wá sí ilé ètò Kókórò Alátẹ lálẹ́? Actually mo mú ẹjọ́ bàbá àwọn ọmọ mi wá fún child custody, like ó ti pé 4 years now tó ń ti gba àwọn ọmọ yẹn lọ́wọ́ mi. So mi ò tẹ̀ rí wọn sí ojú rárá. 4 years ago. Yes, mi ò dẹ̀ ní access sí wọn láti bá wọn sọ̀rọ̀. Gbogbo ìgbésẹ̀ àbí akitiyan tí mo gbé láti lè pé bó tẹ̀ jọ orí fóònù lásán kí n kàn tiẹ̀ máa gbóhùn wọn kò heed any effort. Like mo ti go through women's rights, like FIDA actually mo ti go through wọn a lọ sí court as ní Ajah court, Ado court, family court ní Ado court. So wọ́n try láti invite wọn sister wọn ló yanjú ló turn up. So gbogbo effort yẹn náà like gbogbo nǹkan tí àwọn yẹn kàn sọ ni pé má ní ẹ ní agídí kò sọ because judge yẹn ní ká go for terms of settlement. Gbogbo ká bá ṣe ń try láti reach out to terms of settlement pé okay báwo la ṣe lè ṣe because àwọn ọmọ 4 ló wà láàrin wa. So àwọn ọmọ 3 wà ní ọwọ́ títí ẹ̀, ẹyọ kan wà lọ́wọ́ mi. Ẹyọ kan yẹn gan like family committee ní agbègbè tá à ń gbé ní Abuja because Abuja gangan lọ yẹn ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ la ń gbé as couples, ibẹ̀ náà la dẹ̀ bí àwọn ọmọ sí. So ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ ní 2022 so as couples ẹ máa ní misunderstanding but it was a minor understanding tí mi ò tẹ̀ expect pé ó lè like okay mo get new machine because I'm a Muslim, so wọ́n wá jẹ́ alùsùnà also. So kò ṣáà fẹ́ kí n ṣiṣẹ́ kankan. Fẹ́ jẹ́ full housewife. Yes, so then and kò ń ṣe èèyàn kan tó ń bìkítà fún ìyàwó náà although ó ń try best pé bí provisions at home but pé as personal as a lady you have career that you want to pursue. So gbogbo effort yẹn. Gẹ́gẹ́ mẹ́wàá lẹ́lù láti iléeṣẹ́ rédíò Àgídìgbò 88.7 FM Ìbàdàn lọ gba káàdì ìdìbò rẹ. Yes. So gbogbo effort yẹn pé kí n ṣáà ṣiṣẹ́ ó ṣáà máa hinder everything useless. So at a time during the year of COVID, so mo try láti learn handwork which is bag leather work generally, making of bags. So I succeeded in that.
mo wá need machine like bí mo ṣe ń post àwọn iṣẹ́ mi ṣá my own family they were like they have interest in it because they saw my work pé ó neat so to enhance my work wọ́n get industrial machine for me so ibi industrial machine yẹn ṣá ni mo rí pé wà láti ṣẹlẹ̀ yeah because Èkó làwọn family tèmi wà èmi dẹni tí mo ti dé sí Abuja àti ìyàwó I don't even know in and out of Abuja so okay báwo ni màá ṣe get machine yẹn bó ṣe máa dé Abuja ìyẹn ni mo bá wọn sọ̀rọ̀ sí mo ti ń bẹ́ẹ̀ arrange with a driver ẹ bá mi ṣe kinní kan so that day tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ gangan I was like ó ṣe jẹ́ pé gbogbo ọ̀rọ̀ mi ní ẹ̀tẹ̀ kí bìkítà sí azobìnrin èèyàn dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń support ẹ̀yìn azọkùnrin pé okay why is it like that pé all my own matter you sure I don't care so I was like mo mọ̀ pé èdè kan like Kamatedin Sudan ní ọ̀rọ̀ ilé ayé so he was like he spark like what do you mean so àdúrà ẹni pé o máa feed mi later or kinní kan ká tó sọ ó ti di gbà ó gbì so ọ̀rọ̀ yẹn wá prolong since then you start having issues so several times mo ti try mo ti try láti as a lady try to settle it kò healed I bring in people at that time because I hardly involve people into my matter even my own family gan wọn mọ kọ́kọ́ tó bá ń ṣẹlẹ̀ so ọ̀rọ̀ yẹn ṣáà ń fẹ́ lójú so ó wá tó time kan mọ́mì títẹ̀ wá sí Abuja so kàkọ́rọ̀ yẹn yanjú ọ̀rọ̀ yẹn ṣáà ń fẹ́ because ó tó time kan nínú ilé yẹn tajọ wà náà because it's a 2-bedroom flat àti inú ilé yẹn gan wọ́n ti separate mi àtàwọn ọmọ like òun mọ́mì ẹ̀ àtàwọn ọmọ they are not sleeping in one room. Why I sleep in a separate room? They sleep on the same bed. They do. I was like, oúnjẹ gan. He get to a time even food stops. Uma ti mọ́nú bedroom because each room has their bedroom. Wá ti food stop mọ́ inú bedroom. Àbí bedroom. Inú bedroom tó wà nínú bedroom yẹn ló máa ti food stuff provisions. At the time even food stuff gan because mi máa ní mo ní spare key. As the ilé yẹn bó tó kó fún mi bóyá ó ti gbàgbé so I was like why is it this toilet kí n máa ń lọ́ọ̀kì tẹ́lẹ̀ why tó wá ń di I open it mo wá rí pé ẹ lè kó gbogbo ẹ. kí ló ń ṣẹlẹ̀ so at the time gan tó wá kúrò ní ilé ó tún wá lọ kó sínú mosque because mosque yẹn wow I thought I put this thing on say mosque yẹn ò jìnnà sílé wa and he was the imam in that mosque wọ́n tún wá kó àwọn foodstuff yẹn sí inú mug so àwọn ọmọ gan my first born ló wá jẹ́ kí n mọ̀ at a time pé our dad used to bring out some food stuff in the store I was like kí ló ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn ṣáà ń fẹ́ kí n máa fọ oògùn so mọ́mì wọn gbogbo àti mọ́mì wọn fi wá náà ọ̀rọ̀ yẹn kò yanjú even àwọn èèyàn tí mọ́mì titi ẹ̀ gangan tó jẹ́ ọ̀rẹ́ titi mọ́mì tí wọ́n tún bring in tó bá listen sí story yẹn they now feel like ẹ̀yin lẹ jẹ̀bi ọmọ yìí because ọmọ mẹ́rin mo ní kó wà láyé wọn actually ó yẹ kó jẹ́ 5 oyún ẹlẹ́karùn-ún yẹn ó ṣe oyún yẹn fún mi on his own so kíní yẹn gan ó dá wàhálà sí mi lára tó yẹ pé tí mo fi wà láyé báyìí gan it takes the grace of God as in alhamdulillah because at a time mo ò tiẹ̀ get ara mi wọ́n ní láti gbé mi wálé láti Abuja wá sí Èkó so my own mom my dad mi ṣáà lè sọ pé inú wàhálà yẹn gan ni dáàdì mi dákẹ́ sí because bẹ́ẹ̀ mi ṣe ń recover ni dáàdì mi give up because mi ò lè dúró straight báyìí so láti gbà yẹn mo ò ní access sí àwọn ọmọ mẹ́ta ló wà lọ́dọ̀ wọn lọ́wọ́ níbo ni wọ́n ń gbé presently. Abuja ló ń gbé Abuja Kubwa Braja Cross ní Abuja ni wọ́n gbé. ọmọ bo ni. ọmọ Ìbàdàn ni. ọmọ Ìbàdàn wáyé. bẹ́ẹ̀ ni ọmọ Ìbàdàn náà ni ìyá àti bàbá ẹ̀. wow. bẹ́ẹ̀ ni. bàbá dáàdì wọn kọ́. dáàdì wọn náà wà. wọ́n wà Ìbàdàn yìí. no Èkó gangan ni wọ́n bèèzì sí Èkó ni wọ́n bèèzì dáàdì wọn ń gbé ní Ògìjó ní dáàdì wọn kọ́lé sí ìyá wà ní Ìbàfò ìyá Ìbàfò wọn ò jọ gbégbá pọ̀ bọ̀ wọ́n ní couples ṣì làwọn I don't understand.
láti 4 years. Yes sir. lẹ́ẹ̀ ti gbọ́ àwọn ọmọ yín kankan. Gbogbo effort tí mo take àwọn close friend gbogbo wọn kàn sọ pé ṣé mi ò ní woman right tó strong ni because àwọn kò lè advice ẹ ni kò tó bá dẹ̀ fẹ́ take care ni tó bá take care because at a time first sim tí mo ní ó hack first sim yẹn because nínú ẹ ni mo ti ní contact àwọn close friend ẹ even àwọn tó jẹ́ family friend ní Haúsá níbẹ̀ náà tó ń tẹ́ pé ìgbà tèmi dé àzìyàwó wọn like mi àmọ́ gbogbo wọn tó mọ̀ pé mo ń reach out sí so ó mọ̀ mi mo bó ṣe hack sí mi yẹn mo ní access sí any one of them. yà kí lorúkọ dáàdì ẹ̀. Àtàndá Muyideen Pópóọlá. Mr. àbí Alhaji ni. Bóyá Alhaji. Alhaji Àtàndá Muyideen Pópóọlá. Muyideen Pópóọlá. Bẹ́ẹ̀ni sà. tí wọ́n ń gbé ní Ògìjò. Bẹ́ẹ̀ni. iṣẹ́ kí ló ń ṣe. Wọ́n ti retire as a civil servant wọ́n retire ní Yaba Tech. Yaba Tech. Bẹ́ẹ̀ni. kí ló kọ mọ́mí ẹ̀. Mọ́mí ẹ̀ Ọmọlára Afusat. Alhaja Ọmọlára Afusat. Bẹ́ẹ̀ni. wọ́n gbé ní Bàfò. Bẹ́ẹ̀ni sà. iṣẹ́ kí ló ń ṣe. àwọn náà wọ́n retire as a retired làwọn náà. bẹ́ẹ̀. tí wọ́n bá sọ̀rọ̀ ni. mọ́mí ẹ̀ gangan ni igi lẹ́yìn ọgbà ẹ̀ nǹkan tí mọ́mí ẹ̀ bá ti sọ ni ló ń tẹ̀lé. ẹ mú kọ́lé wọn bàdàn. mi ò mú ọkọ̀ agbolé nígbà tí wọ́n wọn. ti gbé bàdàn. kí lórúkọ àwọn gangan. Ismail Ọláwálé Muyideen Pópóọlá. kí ló pa yín lẹ́rìn. Ọlọ́run Ismail Ọlọ́run masana àwọn Ismail Ọláwálé Muyideen Pópóọlá. Muyideen. ó ń ṣiṣẹ́ ní Ministry of Defence. L'Abuja. Headquarter bẹ́ẹ̀ ni under ICT department. Ministry of Defence. bẹ́ẹ̀ ni. Headquarter l'Abuja. bẹ́ẹ̀ ni. ó lè tẹ́ wọn lọ́rùn bí wọ́n ṣe abẹ́ sí nǹkan míì tẹ́ ẹ fẹ́ sọ. ó kàn ya everybody lẹ́nu náà ni pé àbí nǹkan tí mo kàn wá yín bẹ́ẹ̀ ni pé after tí wọ́n lé mi kúrò lé gbé kí n kúrò lé yẹn because bóyá jẹ́ gan ni pé ó rán mọ́mì ẹ̀ kí wọ́n pe mọ́mì mi pé kí n kúrò lé kí n yẹra fóun àwòtẹ́ ò pé bí eré ni bí àdá ni because mọ́mì nípa ṣebí couples máa ń jà tí wọ́n ń parí ẹ̀ kí ló fa ipe ti kúrò nílé ó ṣàtẹnumọ́ pé bóun ṣe fẹ́ nìyẹn ipe yẹn tèmi ò bá kúrò nílé òun ọmọ kan tó lè ṣẹlẹ̀ anything ló lè ṣẹlẹ̀ bíi báwo pa ìgbà yẹn dẹ̀ ní agbọ́ ti woman this Christian lady tó kọ ikú ewé àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn tó ṣẹlẹ̀ àwọn òbí tèmi náà dẹ̀ rò pé Ọlọ́run má jẹ́ kí tèmi náà já síbẹ̀ pé ìgbà tó wá di pé ó fẹ́ ó mọ̀kàn ẹ̀mí òun dání bóun ṣe ń rí. ìgbà tẹ́ ń lọ yẹn kí ló tẹ̀lé ká ọmọ yín dání. bóyá ìṣẹ̀lẹ̀ ni pé mọ́mì ẹ̀ gan wọ́n sọ fún mọ́mì tèmi pé gbà tí wọ́n ti try láti yanjú ẹ̀ bí mọ́mì tí ẹ ṣe put ẹ̀ yẹn pé tí ò yanjú pé tèmi bá wá sílé ọmọdé yìí insist pé kí n yẹra fóun pé tí mo bá wá sílé because láàrin àwẹ̀ nínú Ramadan àwẹ̀ ni kíní ẹ̀ ṣẹlẹ̀ ní iye. nínú Ramadan lẹ́kùn lé. bẹ́ẹ̀ni. nínú Ramadan bẹ́ẹ̀ni lẹ́kùn lé. bẹ́ẹ̀ni. so wọ́n á ní pé tó bá máa fi di ọdún gbogbo àwọn náà torí ìyá náà wà l'Abuja lọ́dọ̀ wa ń bẹ̀ ń gbà yẹn nípa àwọn máa wálé àtàwọn ọmọ pé fámìlì méjèèjì wọn wá jókòó àwọn àyànjú ẹ̀ àdẹ̀wà retí títí àwẹ̀ iléyà tún dé ìgbà tún léyà dé mọ́mì tèmi tó wá ní kí mú ọmọ ẹ̀yọ̀ kan tó wà lọ́wọ́ ní pé kí n lọ bá bàbá ṣe ọdún bí atán bá wálé o wọ́n á yanjú ẹ̀ ń bẹ̀ á lọ wọn wálé àti gbà yẹn mi ò gbọ́ anything. Okay. So later on just 2 months after tèmi dé sí Èkó ni mo gbọ́ pé ó ti ṣèyàwó pé ìyàwó mi ti wà nílé láṣepọ̀ ọmọ nìyẹn tó tẹ̀ pé 2 months gan just a month after. ó ti ṣèyàwó. bẹ́ẹ̀ni. Kókórò Alátẹ ọ̀sẹ̀ ìyàtọ̀ nínú ẹ̀lẹ́ ó ti gbọ́. ilé ìtúlágbára. ọ̀sẹ̀ ìyàtọ̀ nínú ẹ̀lẹ́ ó ti gbọ́. Mr. Ismail Ọláwálé Muyideen.
Ministry of Defence ni wọ́n ti ń ṣiṣẹ́ l'Abuja ní ICT department àbí. bẹ́ẹ̀ni. How old ni first born mi sì ó máa pé 14 years gbogbo àti ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ just 9 years. ọkùnrin àbóbìnrin. ọkùnrin ní gbogbo wọn. ọkùnrin mẹ́rin. bẹ́ẹ̀ni. Wow. Ó máa pé 14. ní October yìí. yìí. bẹ́ẹ̀ni. Alhaji Àtàndá Muideen Pópóọlá tí wọ́n gbé ní Ògìjó. Òṣìṣẹ́ fẹ̀yìntì níyín ní Yaba Tech. Bàbá ọjọ́ yín ó dalẹ̀ o. Ẹ sì jèrè gbogbo àwọn tó tara yín jáde. Àti Alhaja Ọmọlára Àáfúsá tí wọ́n ń gbé ní Ìbàfò. Gbogbo yín lẹ jèrè àwọn ọmọ. Lórí ọ̀rọ̀ Ismail Ọláwálé Muideen tóun tìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. Àwa náà kọ́ èyí tó dé pé ó dórí afẹ́fẹ́ àti gbogbo ògbìyànjú ńlá ti ṣe lábẹ́lẹ̀ kọ̀ wọ́ọ̀kì ló fi padà dórí afẹ́fẹ́ o. Ẹ̀yin tẹ́ bá wá mọ Ismail Ọláwálé Muideen. Èmi ò mọ tó lé táàfin ní kí ìyá ọmọ má rán ọmọ àbí kó má gbóhùn ọmọ o. Bẹ́ẹ̀ bá lẹ̀ fẹ́ mọ́ kò sí láì fi ń bẹ̀ bọ̀ kí ló dé tí ò ní láǹfààní àti gbóhùn ọmọ rẹ̀. Ọkùnrin a ní ìgbà tó ń bọ̀ wá láti ilé yín sọ gbọ́mọ wá ni ìgbà tó dé sóhun náà bọ́mọ ni. Òwe òkè òkú lòkú rè bàbá ọmọ ló lọmọ ẹ kú òǹdí ìdò ẹjọ́ lọmọ ni. Mr. Ismail Ọláwálé Muideen ẹjọ́ àwọn èèyàn wa ẹjá gbọ́ látọ̀dọ̀ yín ẹjá gbọ́ látọ̀dọ̀ yín ìdí tí arábìnrin yìí tí ò fi lè fojú ka àwọn ọmọ rẹ̀ tí ò fi lè gbóhùn àwọn ọmọ rẹ̀ láti ọdún 4 sẹ́yìn. Ṣé wàhálà tí àwọn ìgbéyàwó kan máa ń dálẹ̀ látọdún 4 sẹ́yìn tí wọ́n dínà fún arábìnrin yìí láti má láǹfààní àti rọ́mọ ọdún lọ wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá pọ̀ díẹ̀ àdọ́dún 5, 6, 7, 8, 9 àwọn máa ń dàgbà àwọn máa sì ń gbabi tí wọ́n lọ. Wọ́n èrò tí wọ́n máa fáwọn ọmọ yẹn náà ni pé ìyá yóò kò náà ní yín ìyá yóò kà yín sí àwọn ọmọ náà sì lérò bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú wọ́n máa rí ìyá wọn gẹ́gẹ́ bí ẹni tí ò ná ní ọmọ kí ló dé. Àwọn ò gbà pé gbogbo tábìrin sọ bẹ́ẹ̀ ni o nítorí pé àgbà náà la fi fún yín láǹfààní la fi ń pè yín pé bó ló ti jẹ́ gan-an. Ẹ gbìyànjú Mr. Ismail Ọláwálé Muideen. Àwọn èèyàn wa tí wọ́n bá yín sọ̀rọ̀ tí wọ́n pè ẹ kàn síwájú á gbọ́. Àwọn nǹkan tó lè fà á àwọn tó lè ṣẹlẹ̀ tí arábìnrin yóò fi lẹ́tọ̀ọ́ tí ò fi tọ́ láti máa ráwọn ọmọ àbí kó máa gbóhùn àwọn ọmọ rẹ̀. A fẹ́ gbọ́ a sì fẹ́ mọ̀. Gbogbo ìgbésẹ̀ tẹ́ lè gbé ẹ kàn sí wa. Ẹ̀yin tí ẹ sì níbo bàbá yẹn ń gbé lógìjó gangan ẹ mọ̀ bẹ́ẹ̀ níbo ya yẹn ń gbé níbàfò ẹ mọ̀ bẹ́ẹ̀
Alhaji Àtàndá Muideen Pópóọlá tí wọ́n ń gbé ní Ògìjó àti Alhaja Ọmọlára Àfúsá tí wọ́n ń gbé ní Bàfò. Ẹ bá wa kàn sí Ismail Ọláwálé Muideen tó wà l'Ábújá o. Òṣìṣẹ́ Ministry of Defence ní headquarter l'Ábújá. ICT department náà ló wà. Èyí tẹ́ wà l'Ábújá ní Ministry of Defence. Ẹ sì tọ́jú yún ẹja sì wò ẹja wo àrà tí ó sọ̀rọ̀ ni. picture ni. Àwọn gangan ni. Bẹ́ẹ̀ni àtàwọn ọmọ. Ojú wọn yẹ jẹ́ǹtù lórí fóònù o. Kí ló tẹ̀ sí ekùn? Eku ẹ̀dá ni. Eku ẹ̀dá ni. Kí lẹ mọ̀ tán pèlè eku ẹ̀dá? Ṣé àwọn mẹ́ta ni? Bẹ́ẹ̀ni sà. Wow. Sà kẹ́lẹ́ mọ̀ pé mo ṣe gbìyànjú àti ra àwọn ọmọ yẹn. Ní tó tún wá dùn mí jù bẹ́ẹ̀ ni pé kò fa àwọn ọmọ yẹn sí school. Àwọn ọmọ yẹn ò sí ní school. Like a lot of information ni mo ti gbọ́ táwọn neighbors tó wà around yìí pé. Èèyàn tí ó ń ṣiṣẹ́ ní ICT tó wà ní Ministry of Defence kò ní mọ value education. Gbogbo everything is the kind of person that pé ó máa go to any length to get back to a lady pé òun máa ó sì ń threatening pọ̀ ọmọ ẹ̀ kan tó wà lọ́wọ́ mi gan òun máa tún gbà bọ̀dá bass àwọn ni wọ́n handle kéèsì. Ọmọ Haúsá ni. Ó wá sọ fún wọn pé ọmọ tó wà lọ́wọ́ mi gan òun sì tún máa tún wá gbà. Ó sọ bẹ́ẹ̀ fún báàsì. ṣe first born mi gbà tí mo wá make up pé kò fún àwọn ọmọ yẹn sí school kò fi àwọn ọmọ yẹn sí school tí mò ń try láti reach out sí àwọn close friend gbà tó dà yìí pé ẹ̀rọ yẹn wá ẹjọ́ pọ̀ lórí ẹ̀ ó wá fi first born mi sí school nìkan outside Ìbàdàn ló fi school yẹn outside Abuja rather ló fi school ló fi ọmọ yẹn sí so bí tí mo bá wá ń pè gbogbo line mi ó block mi on social media ó block mi tí mo ti lè reach out. Kí lẹ ṣe. There was a time. ṣé ìdèdè tẹ́ ẹ sọ yìí náà lẹ ṣe. Wàláì small be like. Sorry at a time tí mo wá rí picture ọmọ yẹn àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta lórí profile yẹn because every year mo mọ date máa fẹ́ celebrate birthday àwọn ọmọ yẹn ìgbà tó wá rí pé mo lo picture wọn fi celebrate my last first born mi bó ṣe tún change the profile picture yẹn nìyẹn ó gbé kúrò ń bẹ̀ kò fi nǹkan kan sí so school tó wá fi first born sí after tí ẹrù pọ̀ lórí ẹ̀ pé eléyìí tó yẹ kó ti wà ní secondary school ó wá fi ọmọ yẹn kalẹ̀ sí àti covid at the year of covid ló ti withdraw èmi ni mo ń take third and the last born èmi mo ń take wọn nílé because ìgbà tó ń resume fún covid ó ní owó school yẹn pọ̀ òun lè meet up ọwọ́ abẹ ṣe ẹ jọ ṣe ẹ má bínú ṣe rí first born mi yẹn bí tí mo ti ń try láti reach out pé kí n tẹ̀lé bó tẹ̀ jẹ́ pé òun nìkan ni mo ní access sí school tó wá fi ọmọ yẹn sí there was a time tí mo lo call aráàta nọ́mbà aráàta fi pè so mo wá gbá ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ yẹn wá sọ school tí ó wà so there was it àti gbà yẹn mi ò reach out any number tí mo bá lò ó máa block ẹ̀ so mo wá rántí ọjọ́ yẹn mo kàn rántí pé ọmọ yìí porúkọ school yìí jẹ́ n try láti wá school yẹn mo wá google school yẹn ọlọ́run wá ṣe ó wá gbé wá that was the only school tó ń bí ẹ̀ orúkọ yẹn mi ò rántí orúkọ yẹn mọ́ ló ń bí ẹ̀ school yẹn tó ń bí orúkọ yẹn ní Abuja so mo wá search rather mo wá rí the proprietor number everything like bẹ́ẹ̀ ni pé mo fẹ́ register ọmọ mo wá save number man yẹn sórí WhatsApp àwọn chat ìgbà ọmọ kan wà ní school wọn tó ń jẹ́ Faisal Amin Ismail pé class báyìí ló yẹ kó wà with academic standard ẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ pé if at all wípé I'm a mother tí bàbá yìí separate so I can't reach out to him for so many so the man get get emotional he feel touched like no it's not supposed to be pé but Ismail àwọn ní Faisal táwọn ní Faisal méjì ni kò dẹ̀ sí yìí tó ń jẹ́ Ismail ó ti change because àwọn ọmọ yẹn wọ́n lo family surname wọn orúkọ títí ẹ̀ gangan ni wọ́n ń lò ó ti wá change orúkọ surname wọn as Ismail yẹn ó change ẹ̀ sí orúkọ dádì títí ẹ̀ so àwọn yẹn wá find it difficult so ìgbà tí mo wá send picture first born mi yẹn sí the man was like ẹni tóun mọ̀ ni kódà bàbá àwọn ọmọ yìí ó wá béèrè question níbo ló ti ń ṣiṣẹ́ mo ní Ministry of Defence ó ní níbo ló ti ṣetán ní school secondary school wo ló lọ mo dárúkọ ẹ pé àfipò wọn ní Arabic school ní
àfipò ó wá ní orí òun ni close friend òun ni so to cut the story short ìgbà tó wá rí pé mo ti reach out sí bàbá mo ti reach out sí àwọn ọmọ yẹn mo ti ní access sí first born mi yẹn because àwọn yẹn fún mi ní date tí mo fi lè máa bọ́ ọmọ sọ̀rọ̀ pé Fridays nìkan ni àwọn máa allow parents láti pe òbí so mo dẹ̀ wá bẹ̀ àwọn pé kán jọ kán má jẹ́ kí bàbá ẹ̀ mọ̀ pé torí tó bá mọ̀ ó possible kó withdraw ọmọ yẹn kúrò ní school so mi ò mọ bó ṣe jẹ́ àwọn tó wá lọ jẹ́ kí wọ́n mọ̀ kó mọ̀ pé èèyàn báyìí claim to be the mother of this child pé how true it is ìgbà tó máa wá fi find out it is the same thing tí mo sọ fún wọn pé ó máa ṣe ó wá withdraw ọmọ yẹn kúrò ní school chat ibi tí mo ti bá wọn sọ̀rọ̀ tí mo ti bá proprietor yẹn sọ̀rọ̀ àti the class teacher the head teacher rather gbogbo ẹ̀ ni mo nílò ìfóònù mi mo ní láti sọ fún wọn pé mo sọ fún yín pé kẹ́ má jẹ́ kó mọ̀ tó bá mọ̀ ó máa withdraw ẹ̀ till now till present tí mo ń sọ none of the 3 are going to school they are all at home. àwọn ilé ìtúrí bá kan. Ismail sì ni wọ́n ń jẹ́. wọ́n mi ẹ̀ máa ń sọ pé alágídí ló máa ń jẹ́ Ismail. wọ́n sì pípé ọmọ líle ni ó máa ń jẹ́ Ismail. wọ́n sì ọmọ líle kíni. Ismail ìpìlẹ̀ gan tó kọ́ jẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ Ismail ọmọ anabi Ibrahim aleyhi salatu wa salam èèyàn tó yẹ pé ó ń gbọ́rọ̀ ó rọ̀ fún bàbá rẹ̀ ó rọ̀ fọ́ lọ́hùn ó tún ń gbọ́rọ̀ sí bàbá lẹ́nu ó tún ń ṣe ìfẹ́ Ọlọ́run ní í ṣe. àwa tá à ń jẹ́ sí bàbá lẹ́nu gbà tọ́wọ́ yẹn fẹ́ tí bàbá fẹ́ dá sí ó ní pé bàbá ti lo marriage life títí wọn sẹ́yìn kan fún òun lẹ̀ kóun ṣe títò. kò í ṣe normal Ismail lòun jẹ́. látẹ̀lé wọn kì í máa yí ara wọn. Kókórò Alátẹ. Mr. Ismail Ọláwálé Muideen tí wọ́n ṣiṣẹ́ ní Ministry of Defence ní headquarter l'Abuja ẹjọ́ nítorí Ọlọ́run gbogbo àwọn èèyàn wa tó ń bá yín sọ̀rọ̀ ẹ kàn sí wọn ẹjá jọ sọ̀rọ̀ ẹjá retí tí wọ́n sọ ẹ ti gbọ́. Yes sir. ẹ̀yin tẹ́ mọ̀ Mr. Ismail àwọn èèyàn wa ti ń bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kájọ wo ibi tí wọ́n ti fẹ́ gbé sí lẹ́yìn ìgbà tá a tiẹ̀ ti jáde bí àwọn náà tiẹ̀ lè sọ̀rọ̀ kí wọ́n sọ tábìrin yìí ṣe gan tí òfin ní lẹ́tọ̀ọ́ láti gbóhùn àwọn ọmọ yẹn pátá àbí tí òfin lẹ́tọ̀ọ́ àti rí wọn tó bá ti sọ tá a bá ti mọ̀ then we know the next step. Mr. Ismail Ọláwálé Muideen a máa retí o ẹ ṣeun. ẹ tún káàbọ̀ padà yẹn wá ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o àbẹ́rẹ́ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹ̀yin náà gbogbo dírámà tó ṣẹlẹ̀ nínú fún ẹlẹ́tẹ̀ ìṣẹ̀wò tán yìí kí ni nǹkan tẹ́ rí gbámú bẹ́ẹ̀ ẹ jẹ́ darapọ̀ ní abala àríwísí kẹ́ ẹ bá mi comment kẹ́ ẹ máa like kẹ́ ẹ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.